Yorùbá jẹ́nu àfẹ́mí láìsí mi ìjọ tẹ́ ẹ ti fi ra yín wí Ọlọ́run lọ́lọ́run ti padà lẹ́yìn yín bẹ́ẹ̀ ni àtijọ́ tẹ́ ẹ ti fi ara yín wí Ọlọ́run pé tí ò bá sí lágbájá kò lè sí Yorùbá nation ẹ ti fi wí Ọlọ́run kò dẹ̀ lè ṣeéṣe lọ́dọ̀ tí yín kò lè ṣeéṣe lọ́dọ̀ tí yín ni o kì í sí pé lọ́dọ̀ àwọn ẹlòmíì o lọ́dọ̀ tí yín kò lè ṣeéṣe torí pé wọ́n ti sọ ó ti fi Bíbélì gan ni pé ẹ má ṣe fi ènìyàn ṣe ẹ má ṣe fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé ara yín ẹ fi ènìyàn ẹlẹ́ran ara ẹ fi ṣe ìgbẹ́kẹ̀lé gbogbo wàhálà yín bí ọdún mẹ́ta ẹ wá sọ pé tí ò bá sẹ́ni yẹn Yorùbá nation lè wáyé ẹ ti ṣàwèrè ẹ mad gan honestly speaking ẹ wà ókè ẹ lálàáfíà mọ́ báwo lẹ ṣe máa ní tí ò bá ti ṣí ẹni yẹn kò lè sí Yorùbá nation ẹni tẹ́ẹ̀dẹ̀ ń sọ ẹ̀ ní ojú kan ló wà níbi tó wà kò lọ́wájú kò lẹ́yìn sínú yàrá tó jókòó sí inú pálọ̀ tó wà só ni Yorùbá ó ti declare só ni Yorùbá ó ti lọ àbí ẹ má gbàgbé pé wọ́n ti hook ẹ̀ down kẹ́lòmíì dẹ̀ jáde láti continue iṣẹ́ tiẹ̀ yẹn ẹ̀ wá ní rárá kẹ́lòmíì dìde láti ràn án lọ́wọ́ ó ti gbé débì kan wọ́n ti húùkù ẹ̀ nìyẹn ẹlòmíì tí wọ́n rí húùkù yẹn ẹ jẹ́ kóun tún gbéṣẹ́ tiẹ̀ lọ kódà tó bá tún mú yẹn náà ẹ jẹ́ kẹ́lòmíì tún tẹ̀lé lẹ́yìn kó tún gbé ẹ má gbàgbé pé ẹ wo àwọn tó máa ń kọ́lé tó máa ń kọ́ ilé tẹ́ bá mọ àwọn tó máa ń kọ́ ilé ní àwọn òyìnbó tó máa ń kọ́lé ẹ máa ń rí wọn pé tán bá to àwọn ilé building wọn tó máa ń ga yẹn ẹ máa rí pé tí wọ́n bá gbé ládà wọ́n á gbé ládà yẹn láti ìsàlẹ̀ látòkè wá sálẹ̀ wọ́n á wá tò gbogbo wọn máa tò báwọn bẹ́lẹ̀ ọ̀tọ̀ lẹ́ni tó máa gbọ́n láti inú yẹ̀pẹ̀ sí yẹ̀pẹ̀ ọ̀tọ̀ lélẹ̀ tó máa gbé bí ọ̀tọ̀ lélẹ̀ tó máa gbé tó bá gbé fẹ́lẹ̀ á gbé fẹ́lẹ̀ tó bá gbé fẹ́lẹ̀ eléyìí náà gbé fún tó bá gbé fẹ́lẹ̀ eléyìí náà gbé fún tó bá gbé fẹ́lẹ̀ eléyìí náà gbé fún torí tó bá ní pé kó máa gun òkè kóun tún wá sọ̀kalẹ̀ padà wá gbé nísàlẹ̀ látòkè yẹn kò lè work gbogbo wọn máa tò lọ ni wọ́n wá máa gbà ọ̀tọ̀ làwọn tó máa wà lókè wáta tí wọ́n máa ṣiṣẹ́ bó ṣe yẹ kó rí nìyẹn bọ̀tẹ̀ yín ní rárá o ẹ fẹ́ òkè péńpéńpé tẹ̀ wà yẹn náà ẹ fẹ́ ní kẹ́ máa wá gòkè kẹ́ máa bọ́ lẹ́lẹ̀ láti bíúdì bíi mẹ́wàá kẹ́ máa bọ́ sílẹ̀ kẹ́ máa ru ẹrù yẹn lérí kẹ́ tó máa gbé gòkè kẹ́ máa rù kán fẹ́ gbómi sọ́ọ̀ kò ní rí ẹ̀sẹ̀ pàrí òní dànù nígbà tó bá wá jábọ́ látòkè yẹn tó ré lulẹ̀ tápẹ̀ kan tẹ́sẹ̀ kan tó wà lọ́spítà wà ní rárá o anybody ò gbúdọ̀ continue ilé yẹn anybody ò gbúdọ̀ continue láti build ilé yẹn bẹ́ẹ̀ dẹ̀ ní ìwọ dẹ̀ ní ojú tó wà ó rí bí bọ́ta mọ́ nǹkan kan ti wà challenges kan ti wà ń bẹ̀ tí ò lè jẹ́ kó o rí bí bọ́ta ẹlòmíì ni ó continue iṣẹ́ yẹn tí ó lè fún ẹ lórí yìí pé ilé tó o máa ń lọ ọpẹ́ ní fọlọ́n pé o ti pọn àwọn kan ti gbé débẹ̀ orúkọ rí ò lè parẹ́ lórí ẹ̀ tó bá wá ṣe tán gan ibẹ̀ gan lórúkọ rí ó ti dìde torí pé tí kinní yẹn bá mọ́ tán tó bá mọ́ tán wọ́n ò tọ́jú rẹ̀ wọ́n gbé ẹ dìde ibì gan ni wọ́n gan ó ti ní ìdìde wọ́n gbé ẹ dìde ṣé wọ́n declare nísìn ẹ ní kúrò níbi tẹwà ẹ má declare nísìn wọn ò ní gbé yín kúrò bàbá tó sọ lọ sí Kútọ́nù ṣé Yorùbá nation lè declare kí bàbá sì wà Kútọ́nù bàbá máa lọ sí Nàìjíríà ṣé wọ́n lè declare olórí kejì tó sì máa wà ní Kútọ́nù ó máa lọ Nàìjíríà àsálàmù tán fún bọ́ọ̀dù tán gbélé wọn lórí ìwé bágò ti Nàìjíríà wọ́tẹ́ẹ̀dì ti Nàìjíríà everything máa kúrò torí Yorùbá nation máa dá dúró tó bá dá dúró yẹn gbogbo wọ́tẹ́ẹ̀dì yẹn ìfún àkáǹtì tí àkáǹtì yìí tẹ́tọ́ pé bóyá fírísì ẹni o torí pé owó olówó kan tó wà bẹ́ẹ̀ o àbí nǹkan kan o àtọwọ́ olówó tó wà bẹ́ẹ̀ àtọwọ́ ẹni tó wà bẹ́ẹ̀ o tó fírísì o gọ́ọ̀mẹ̀ntì àdàkà á rí ìtọ́nu ẹ̀ padà ìyàwó àtọmọ tí ò lè wálé wọ́n á fì láti lọlé gbogbo àwa yìí tá a gàn pa sẹ́yìn odi tá a ti rí ibi tó wù wá láti lọlé àwa náà ní freedom láti lè lọlé bọ̀tẹ̀ yìí fẹ́ ká kú sẹ́yìn odi so that kí bàbá gan pa sí Kútọ́nù mẹ́ ó fẹ́ kó ń gan pa sí Kútọ́nù ló ti fẹ́ máa gbádùn ayé ẹ̀ so ló fi ń dí ẹlòmíì níṣẹ́ tó fi ń dí ẹlòmíì lọ́wọ́ ìṣèjọ kan fi jọ gbárùkù tira wọn wọ́n wá ń kó àwọn èsì pé kán lọ máa jà kán lọ máa bára wọn jà kán lọ máa dà nǹkan rú ṣé tó bá declare tí Yorùbá nation tẹ́ bá fi ìfọ̀sọ̀kan ṣe tẹ́ ẹ fi ìfọwọ́sowọ́pọ̀ ṣe tẹ́ ẹ dúró pé èmi ni mo fẹ́ gboríyìn èmi ni mo fẹ́ gboríyìn èmi ni mo fẹ́ ṣe èmi ni mo fẹ́ wà bẹ́ẹ̀ ibi tán tí ẹ mọ́ wà kúrò torí gbà tí gbogbo news àgbáyé bá gbé pé lágbájá ti
ti ìlú báyìí ó ti kúrò nínú Nàìjíríà o ìlú kan orílẹ̀-èdè kan tá à ń pè ní Yorùbá nation ó ti kúrò nínú Nàìjíríà o Yorùbá nation ti kúrò nínú Nàìjíríà o ṣé Benin Republic ò ní yọ Asálọ́mù orí ti olórí kejì kúrò á yọ kúrò because Nàìjíríà ló hold ẹ̀ Nàìjíríà dẹ̀ ti break up dandan ni pé orílẹ̀-èdè tiẹ̀ kọ́ ló máa dì ẹ́ mọ́lẹ̀ mọ́ n tó fi hold yín yẹn wọ́n máa cut watered tí wọ́n gbélé orí yẹn tí Nàìjíríà gbélé bẹ́ẹ̀ ó ti already break nìyẹn ó ti break up nìyẹn ó ti break away wàá free láti lọlé bàbá tó gan pasíkú tọnu òun náà lè lọlé á lè lọ sílé àwọn tó wà lẹ́yìn odi everybody á lè wá sílé everybody á lè wá sílé ẹ lo common sense yín òpònú gbogbo yín tẹ́ ń jíjọ lórí burúkú ìjòfò ṣàrà lójú ọ̀tá Susan títí wọ́n ṣe ṣàrà fún mi ìjò òpònú tó ń jà yẹn ìdádìdìrìn ìjà ìnílà àkáyè lẹ́ ń jà gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní mídíà mo pè yín kẹ́ jókòó kẹ́ wá síbí lẹ́nìí kẹ́ wá fetí gbọ́ ìyàwó ọ̀rọ̀ kẹ́ wá wo ọgbọ́n tó ń jáde ń bí àwa lọ́pọlọ bí ọpọlọ wà ń bí ó yẹ kẹ́ fetí yín kẹ́ máa fi ronú ẹ máa ronú yín èèyàn ń gbẹ́rù lọ ó ń gbé lọ sókè ẹlò nìkan níbi èrò ṣe pọ̀ tó ó nìkan ló ń gun àgàsọ yẹn àwọn ọmọ ló kàn rí àwọn èrò àwọn tó ń hẹ́pù ẹ̀ díẹ̀díẹ̀ tí wọ́n bá di àgàsọ yẹn mú tí wọ́n bá dì mú tí wọ́n bá dì mú bí tí wọ́n bá dì mú bí kó mọ̀ bá jálulẹ̀ ó wá dókè ẹsẹ̀ rẹ̀ wá yẹ̀ gbì ó jálulẹ̀ kò sẹ́nibọ̀dì tó lè sọ pé ó ní ìgboyà àti gbé dókè àti máa gorí igi yẹn lọ́mọ́ ẹlòmíì wá dé ó lò ní ìgboyà nígbà tó ti jálulẹ̀ tí wọ́n ti gbé síbi kan tó ń tọ́jú ẹ̀ lọ́wọ́ mẹ́ ẹ̀yin wá dé rárá ó gbúdọ̀ gorí àkàbà yẹn sẹ́ni pé tí máa jẹ́ ti ń ya wèrè gidi gẹ́ má bínú pé gbólóhùn ẹ má orí yín ti ń yí o ẹ wá ní kẹ́lómi má mú bẹ́ẹ̀ gùn mọ́ ṣé ẹni tó wà lókè yẹn iṣẹ́ tó ń ṣe lókè yẹn ṣé wọ́n ò dá dúró ni ìjọ ta rẹ̀ bá tó yẹ bó bá jẹ́ pọ́dún mẹ́wàá òun náà ni wọ́n tó mọ́rí aládàgùn kò lè wọ́ọ̀kì ẹlòmíín wá bẹ́ẹ̀ olóò ní ìgboyà àti gùn kódà tẹ́lómi náà bá tún dé tó bá ní mo ní ìgboyà àti gun orí àgàsọ̀ yìí ẹ jẹ́ kó náà mú gun ẹ jẹ́ kó náà mú gun ìyẹn ló máa fún yín ní ìgboyà iyì lórí gbogbo wàhálà yín tẹ́ ti ń ṣe gbogbo wàhálà yín tẹ́ ti ń ṣe ń ló máa jẹ́ kó wáyé ló máa jẹ́ kí gbogbo wàhálà yín yẹn kó wáyé ariwo tẹ́ ń pa lọ́tún Yorùbá nation ló sì àwọn èèyàn tó wà lẹ́yìn odi tẹ́ ẹ̀ lè wálé mọ́ tẹ́ ẹ̀ lè wálé ẹ ti pẹ́ nílùú òyìnbó ìmí ti wà demented ìmí ti wà frustrated ìmí ti wà depressed nílùú òyìnbó tẹ́ ẹ wà yẹn gbogbo òtútù ìlú òyìnbó ó ti kó sí ọpọlọ ẹlòmíì bíi bẹ́ẹ̀ lómi bá bẹ̀rẹ̀ báyìí máa rò pé bóyá ti fún lábẹ́rẹ́ ajá ni háì ó máa sẹnu bí ẹnu fẹ́lẹ́fẹ́lẹ́ bí ẹgbẹ́ àwàrà báyìí ni wọ́n máa rojọ́ sí yín gbogbo ilé tó kọ́ sí Nàìjíríà tó ò lè lọ bẹ̀ mọ́ ilé tó kọ́ sí gbogbo ilẹ̀ orílẹ̀-èdè yín nílùú yín ilé tẹ́ ẹ kọ́ síbẹ̀ mọ́tò tẹ́ ẹ rà pamọ́ síbẹ̀ tó jẹ́ pé ẹ̀ẹ̀kan láàrin ìmùgàn ìmí ò tiẹ̀ délé láti bí 20 years ó dẹ̀ ti kọ́lé ó rí ilé yẹn lò ilé yẹn wà bẹ́ẹ̀ àwọn fámìlì ló ń bẹ́ẹ̀ gbé bẹ́ẹ̀ ó rí pé tí ẹ ta ìwọ nìwọ wá ń sọ̀pọ́ọ̀tì àwọn tó jókòó pa sójú kan tí wọ́n níbì kankan rẹ̀ ọwá ni wọ́n fojú olóore gúngi ojú olóore ìwo náà fi gúngi kò sẹ́ni tó rẹ́ wọn lẹ́pa kò sẹ́ni tó sọ fún wọn pé wọn ò mọṣẹ́ ṣe kò sẹ́ni tó sọ pé kán máa lọ kán mọ̀ ṣe mọ́ ibi tán wà yẹn kò sí àǹfààní láti ṣe anything mọ́ dandan ni káàdẹ̀ kẹ́lómi tó bá dẹ̀ bẹ̀rẹ̀ kó gbé ti wá ní pé tẹ́lómi bá ti wá ní pé kò gbúdọ̀ wọ nílẹ̀ support tó náà bá ní níbi tó bá ṣẹ́ dé yóò mọ̀ fi support wọn orúkọ lòdìdẹ̀ gbúdọ̀ kárẹ́ ń bẹ̀ ẹ máa gbóríyìn fóun náà bẹ́ẹ̀ bá lọ ka speech ibì kan ẹ gbúdọ̀ máa kún lórí yìn ẹ gbúdọ̀ máa kí gbogbo ọ̀nà tó bá dẹ̀ máa fi sọ̀nà ẹ mọ̀ wọn ṣe bọ̀ tó jókòó sójú kan ò wá rán àwọn ọmọ síta pé kán máa da nǹkan rú nǹkan dàrú nǹkan bàjẹ́ ẹ wá sẹ́nu pínpín pé òṣì kalẹ̀ síbẹ̀ ẹ dá sí gbogbo tó dàrú inú yín wá ń dùn ẹ wá ń rojọ́ òṣì kiri ẹ ń gbẹ́jọ́ fún blọ́gà pé wọ́n ń borúkọ yín ẹ wọ́n fojú ojú olóore ìwọ náà fi ń gúngi ìwọ wà nínú ilé òun gbádùn pẹ̀lú ìyàwó àtọmọ ẹ ṣé nígbà tẹ́lẹ̀ṣàn bá wá lọ tí Nàìjíríà gọọmẹ̀ntì tó sí wọn sílẹ̀ ṣé yóò mọ̀ pé tíyẹn bá wá lọ tán bá wá sí wọn sílẹ̀ yẹn tí ò sí plan kankan lẹ́ẹ̀lẹ̀
kí ló kù tẹ́ fẹ́ ṣe ẹ̀yin tẹ́ fodidi ọdún mẹ́ta kú ilẹ̀ wèrè tẹ́ ẹ̀ rí plan kankan ṣe ju rally lọ ṣé tẹ́ election bá wá lọ tán ṣé ẹ fọkàn sí pé rally náà lẹ́ máa tún continue use your brain ọmọ àǹtí mi ó lè fi rally round kí ẹ sọ pé tẹ́ election bá ti lọ tán o tí wọ́n dìbò tán o tí wọ́n ṣe gbogbo ẹ̀ tán o rally yẹn lẹ́tùn wa máa gbé rubbish ni má gbàgbé pé tí Tinubu bá wọ̀lú igbákejì ẹ̀ tí ló máa take over security wọ́n ṣe ìjàmbá fún yín torí Tinubu afẹ́kẹ́ kò ní gbà kẹ́ ẹ da ìjọba láàmú kò ní gbà kẹ́ ẹ níun lára tó bá jòbí ló wọlé kò ní gbà kẹ́ ẹ disturb òun ó ti lóun máa negotiate pẹ̀lú ẹ̀yin àjìjàngbara Òbí ti sọ ó ní gbogbo ẹ̀yin àjìjàngbara ó lóun máa sọ̀rọ̀ ó nítorí pé tóun bá ti ṣe nǹkan tẹ́ fẹ́ àjìjàngbara yín máa stop gbogbo nǹkan táwọn ní kó máa ṣẹlẹ̀ táwọn bá ti provide ẹ̀ fún yín ìjàngbara yẹn máa stop so wá lè provide ẹ̀ tán ẹ mọye gbèsè tí Nàìjíríà ti jẹ àwọn state gan ti yáwó gbogbo gómìnà ti yáwó káàkiri àwọn other state irú Òṣogbo nísìn Arẹ́gbẹ́ ó yáwó tó fi ṣe airport tó pati ní Ìdú Ọ̀ṣun airport tó pati ní Ìdú Ọ̀ṣun ó yáwó ní Arabu ní Saudi kò tí ì san gbèsè rẹ̀ tán owó ọpọ́n ìmọ̀ tó kó fún ọmọ rẹ̀ Mọ̀rúfù àbí kí ló kọ rẹ̀ Kábírù wọn àti mọ̀ bí wọ́n ṣe san gbogbo gbèsè tán wọ́n yá wọn kó pamọ́ tí wọ́n fi lọ ra lé sílùú òyìnbó gbèsè wà lórí stéètì kọ̀ọ̀kan ẹ wo ìgbà tí òfò tọ́lá náà máa kúrò ìdààmú tọ́lá tó máa kú lọ́sùn ẹ wo bí 70 something million bí billions ní tó kókó nú àkáǹtì empty ló wà nú àkáǹtì fún Adeleke Buhari náà ẹ wo iye tí Buhari kó kúrò nínú àkáǹtì kò sí nǹkan kan lẹ̀ mọ́ ṣé tó bá wá débẹ̀ sówó kọ́ náà máa ná ẹ má gbàgbé pé Tinubu lówó tiẹ̀ Tinubu fẹ́ lọ make history ni Tinubu lọ síbẹ̀ láti make history kò sí nǹkan tí Tinubu fẹ́ lọ ṣe kò sí nǹkan kan kódà kó débẹ̀ lẹ́ni kó kú lọ́lọ́ tẹ̀ lọ́rùn ní tó fẹ́ lọ ṣe nìyẹn Yorùbá ò dẹ̀ ronú yẹn wípé sí nígbà tí Tinubu bá wá débẹ̀ tán so wá rò pé rálíralì tó ló ń gbé kiri yẹn wàá kọ̀ntínú rẹ̀ ṣó máa wáyé mọ́ kò ní lè ṣẹlẹ̀ mọ́ torí Tinubu máa bá ní ẹ̀ ó máa bá ní rálì yẹn are you getting it tí Àtíkù bá débẹ̀ ó máa bá ní ẹ̀ kò ní wáyé mọ́ ẹ wá dàn wípé síbẹ̀ láwa dúró dà ṣùgbọ́n tá a bá ní plan wá ńlẹ̀ tá a ti nísìn nígbà tí woman yẹn náà wọn ti declare kálẹ̀ ẹjọ́ ṣe declaration yẹn tẹ́ ẹ̀ bá tiẹ̀ lọ Nàìjíríà tẹ́ ẹ̀ lọ tẹ́ ẹ̀ ọkàn mi ò lọ sí ilé yìí o mi ò tí ní freedom o ok ẹ jẹ́ ká wá àwọn ọmọ tí ó kà tẹ́ ẹ bá fi ìfọwọ́sowọ́pọ̀ sí tí gbogbo yín fi ìfọwọ́sowọ́pọ̀ sí gbogbo mídíà pátá ó máa gbé ẹ̀yin lẹ rojú tẹ́ ń wá ẹ̀rojú ká ẹ̀rojú ẹ̀ ń wá ẹ̀rojú ká ẹ̀ lọ pé Ayéfẹ́lẹ́ níbi tẹ́ ẹ ti láwọn mídíà tẹnu wọn abẹnu gan láàrin yín ẹ wo iye àwọn tó ń jà fún Yorùbá nation ẹ mọ iye àwọn tó ń sọ̀rọ̀ fún Yorùbá nation kí gbogbo wọn wá stream ẹ̀ ní ẹ̀kan náà at once piu 1 2 3 ó yá live kí page bíi 20 kó gbé ẹ wá rò pé àwọn blogger yìí ò ní gbé àwọn blogger kan máa tó kọ́ọ̀tì ẹ̀ àwọn náà sáré báyìí kọ́ọ̀tì ẹ̀ BBC kò sí ni tó bá jáde lẹ́ẹ̀kan náà at once BBC àgbé Punch àgbé ṣé BBC ló ń pe ìgbà tí olórí kejì ṣe rálì kiri talent tó sọ fún talent tó pè wọ́n nígbà tó lọ sí gàgà ebi nǹkan rí náà fi ṣe ó máa promote tẹ́ ẹ bá gbé wọ́n promote láti bẹ̀ lọ àwọn news Nàìjíríà máa fẹ́ gbé torí tó bá ń circulate lẹ́ẹ̀kan náà wọ́n á gbé tí ò sẹ́ni tó takò at once wọ́n á gbé ibẹ̀ láti wá sọ àwa dúró pa síbẹ̀ reclaiming ló kù ẹ wà máa ṣiṣẹ́ underground yẹn even reclaiming yẹn gan lẹ́tà lásán lẹ́tà notification letter notify letter lásán kẹ́yìn sọ pé kinní kan kì í ṣe kò easy bẹ́ẹ̀ ẹ mọ dúdú country tó wà lábẹ́ Nàìjíríà tó ń fún wọn ní tó ń fún wọn lóúnjẹ ni ECOWAS náà mọ̀ sí wà bẹ́ẹ̀ tí wọ́n ṣiṣẹ́ lórí ECOWAS Nàìjíríà ní headquarter wọn wà tó ń provide fún wọn àti negotiate àti ìsọ̀wọ́n kan lórí wọn but notification letter kó tó di wípé Tinubu máa dé orí ipò kó tó di pé Àtíkù máa dé orí ipò Òbí máa dé orí ipò tí wọ́n gba gbogbo Nàìjíríà tí wọ́n tà tán bá ti tà tẹ́lẹ̀ tí wọ́n mọ torí wọ́n ti yáwó tán wọ́n ti yáwó ti fi Nàìjíríà yáwó sódà kán lè mọ̀ pé ibi táwọn ń bọ̀ àwa ti mú lẹ́tà lọ àti ní kọ́pì wà lọ́wọ́ àwa lánilẹ̀ yín tẹ́ ẹ bá ti fi Èkó yáwó gbètè gbowó lọ́wọ́ àwọn tó bá fi yáwó ẹ mú wọn kán tó lọ tó o bá fi Ọ̀ṣun yáwó àwa la ní ilẹ̀ bàbá wa lọ́ṣun o àwa la ní gbogbo Ọ̀ṣun àwa la ní Ọ̀yọ́ o gbogbo local government tó wà ní gbogbo port tó wà ní Ọ̀yọ́ àwa la ní o
gbogbo nǹkan tó wà ń bí àwa la ní nǹkan wa ọ̀tẹ́ ẹ bá fi yáwó kò kàn wá àti mú lẹ́tà wá fún notification letter ní ìgbà wo lọ́kọ̀ ònú ilé wa a fún yín ní gbèdéke tá a bá ti dé at any time lálẹ́ wá kó yín ká kó ẹrù yín síta at any fucking time lálẹ́ dé síbì ká mú ẹrù yín ká kó síta o ká kẹ́rù yín síta o tí onílé bá fẹ́ fún yàn níwèé tó o bá gbalé tó o bá ṣe bí wọ́n náà wà ní òyìnbó tó o bá gbalé nílùú òyìnbó báwo náà ṣe máa ń fún ẹ báwo náà ṣe máa ń sọ fún ẹ báwo náà ṣe máa ń wí fún ẹ níbẹ̀ wọ́n sàmà even gan ní nàìjíríà tó bá máa sọ pé kẹ́ ẹ kúrò nílé ní nàìjíríà wọ́n máa fún ẹ ní notification letter náà wọ́n á fún ẹ ní lẹ́tà pé a fún ẹ lóṣù mẹ́ta lọ wálé síbòmíì a fẹ́ tún lé wa sí èmi ni mo ní ilé yìí o nígbà tí bàbá mi kú èmi ni wọ́n wíìlì ilé tẹ́ wà yìí fún o a fẹ́ renovate ilé yìí ẹ máa kó kúrò tàbí mo fẹ́ fowó kún owó ilé mi èmi ni mò ń lò nísìn wàá ti notify rẹ̀ ó kàn ní déédéé bá lójijì bí ọ̀rọ̀ reclaiming tí wọ́n ṣe tó rọ́pònú tẹ́ ẹ pé illiterate gbogbo yín àtàgbà àti yahoo yín àtọmọdé yín illiterate ní yín ẹ̀rọnú notify letter ni lẹ́tà pé a ti fún yín a fún yín níwèé ń báyìí o ọjọ́ báyìí o là ń bọ̀ wá o at any time la lè dé tí Tinubu bá tiẹ̀ wá dórí ipò tó bá wá di gbàǹsgbòs tó bá ń dàrú occupy tán pariwo kálẹ̀ fi ìmọ̀ yín ṣọ̀kan ìgbà tí occupy yẹn bá máa wáyé ó lè mọ́ ṣèṣìn ó lè ṣe ìgbà tí election yẹn bá wá lọ tán táwọn bá wá sọ fún yín pé àwọn tí sentimental tó bá wá ronú wípé security ló ń handle tó wá mú gbogbo tó wá bẹ̀rẹ̀ sí ní kó àwọn ọ̀daràn wọlé ibi táwa náà ti máa wà occupy nìyẹn tó lágbára ti wà lọ́wọ́ wa báwa náà ṣe máa bẹ̀rẹ̀ iṣẹ́ occupy nìyẹn gbogbo a máa pọ́n síta ni torí election ti kọjá wọ́n á sí olórí kejì sílẹ̀ Nnamdi Kanu wọ́n á sí sílẹ̀ lókè lọ torí tí Biafra náà bá gbàjọba Biafra náà máa bẹ̀rẹ̀ sí ní máa dàgbòrú wọ́n á rúgbó wọ́n á dàrú lókè Yorùbá náà rèé bí Tinubu bá wọbẹ̀ sẹ̀ǹtìmà máa dá ilẹ̀ rú ó máa dà nǹkan rú ó ti ní security ló máa mú pípa yẹn tó máa pọ̀ sí torí kò sí kankan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni Bódèjà Àtíkù ló wọbẹ̀ Tinubu á da ìjọba Àtíkù rú á dà láàmú bí Tinubu ọ̀bá wọlé tó bá jẹ́ Peter Obi ló wọbẹ̀ Tinubu máa da torí Tinubu ti ní ọmọ ogun ó máa da ìjọba wọn ló máa frustrate wọn Tinubu ń sọ fún yín pé tó bá mọ̀ pé o fẹ́ dẹ́kun jíjígbé bí tí ẹ rí pé ẹ lọ́pọlọ báyìí ẹ̀yin tẹ́ ń wò mí kọ́ ẹ̀yin ọlọ́gbọ́n kọ́ o àwọn òmùgọ̀ tó wà níbí tó jẹ́ wípé làákàyè wọn kì í pé táyẹ̀ bá ń sọ̀rọ̀ àwọn ni mò ń bá wí yóò dáa fún gbogbo ìwọ tójú ẹ̀ tínú ẹ̀ dùn sí mi lẹ́nu tó ń gbé ètò ò ní mọ̀ sọ̀rọ̀ ìwọ tínú ẹ̀ dùn ni o jàǹbá ò ní ṣe ò ní mọ̀ sàárè ọmọ wọn ò ní gbọ́pọ̀ ọmọ ká ọmọ lé àti èmi náà wọn ò ní pè mí ní pé àbúrú lórí ọmọ wọn ò ní pè wọ́n náà ní pé àbúrú lórí ọmọ rẹ̀ á dáa fún ọ ìdùnnú rẹ̀ ò ní dìbànújẹ́ thank you. now tó bá wá gbàjọba yẹn tán tó ń mú ti bí ibẹ̀ láti wá occupy because wọ́n sí o náà sílẹ̀ sẹ́ẹ̀tì tó bá ti sí sílẹ̀ báwọn because a ti already fún wọn ní notification letter wọ́n ti already declare tó jẹ́ pé gbogbo ọjọ́ mọ̀ ń parẹ̀ wọ́n ṣe letter notification ti wà lọ́wọ́ wọn so ti sentimental bá wá sọ pé òkè ogun yẹn o àwọn fẹ́ gbà torí Tinubu wọ́n á yìn jẹ́ ètè débi pé gbogbo ń tẹ́ ní ló máa tọwọ́ bọ̀ wọ́n Tinubu máa sáìn ẹ̀ tó bá débẹ̀ gbogbo pọ́ọ̀tì yín gbogbo òkè ogun tí àwọn Boko Haram ti kó bẹ́ẹ̀ àwọn Fúlàní tí wọ́n kún bẹ́ẹ̀ bìbà lókè ogun tí wọ́n náà gbé English ńláńlá dání tẹ́ bá rí English ọwọ́ wọn Tinubu á tọwọ́ bẹ̀ wọ́n máa sáìn gbogbo bẹ̀ yẹn gbogbo àwọn ọba aládé Tinubu á sáìn ẹ̀ Fúlàní náà bẹ̀rẹ̀ sí ní máa jọba wọ́n á yìn jẹ́ ètè Tinubu máa ṣe sẹ́ni tó bá wà ní hospital tó ti dẹnu kọlẹ̀ wọ́n á máa fi ọwọ́ ẹ̀ sáìn ẹ̀ tí orí ikú tí ó pa gbèrè ó ti wà lẹ́yìn ake ikú tí ó pa lùkò ó ti wà lọ́rùn ebè Tinubu ikú tí ó pa lékelèké rẹ̀ ló ń bẹ lọ́rùn ẹ̀fun rẹ̀ in tí ó pa ó ti ń rò di kiri ọ̀rẹ́dì ó ti ń dákú dájí ẹni tó wà níbì kan tó ti sùn lọ tí wọ́n náà wà ní omi títí tó wò rẹ̀ gbé jáde ó ti sùn lọ láti ìgbà tó ti débẹ̀ ló ti sùn ṣé ẹni tẹ́ wá sọ wípé
á tọwọ́ bọ̀wé á sign gbogbo yín bọ̀ tó bá sign ẹ̀ táwa dẹ̀ ti mú notification lọ́tọ̀ lọ tí ò sí pé bóyá ẹ ti tako lẹ́tà tẹ́ ẹ di lẹ́tà lọ́wọ́ tẹ́ ẹ di gbogbo táwa dẹ̀ ti declare already tí gbogbo nǹkan yẹn ti wà ńlẹ̀ tó bá lóun fẹ́ gbọ́wọ́ àwa náà máa occupy o ibi tí occupy ti máa bẹ̀rẹ̀ nìyẹn ibi tí ìjà ti máa dénú torí pé àwa la níwé a dẹ̀ ti fún yín ní lẹ́tà kọ́pì ti wà lọ́wọ́ wa pé ẹ sign ẹ̀ so báwo lè ṣe fẹ́ gbalẹ̀ lọ́wọ́ ọmọ bàbá fún rẹ̀ yìí tẹ́ ń jà àti Professor Banji Akíntóyè àti olórí kejì tẹ́ ń jà báyìí nítorí ìlara pé wọ́n fẹ́ fojú olórí gúngi tí wọ́n ń pariwo léyìn lérí pé wọ́n fẹ́ fojú yín gúngi kò sẹ́ni tó fẹ́ fojú yín gúngi ìlara pé àwa la ti wà ń bẹ̀ lágbájá kan ò lè gborí yìn tẹ́ ẹ bá fìmọ̀ ṣọ̀kan tẹ́ ẹ bá jọ ń ṣe tóun náà bá gbọ́nà bìkan tẹ́yìn náà mú ti yín wá ṣé yóò sọ pé òun nìkan ló ń ṣe bọ̀tẹ́ fi sílẹ̀ kó máa ṣiṣẹ́ lọ ẹ̀yin máa ń use and dump níyìn ẹ máa ń fẹ́ use èèyàn tẹ́nìyẹn bá wá ṣiṣẹ́ tó ṣiṣẹ́ tán kẹ́rin tó ṣe wàhálà tán ẹ wàá gbà lọ́wọ́ ẹ wàá yọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ òun náà dẹ̀ gbọ́n jù yín lọ ó gbọ́n jù yín lọ ó rí pé ẹ lè lò ẹ rò pọ́ dẹ̀ ẹ rò pé bíi tiwa mídíà tẹ́ ẹ máa sọ̀rọ̀ fún wa tẹ́ ẹ máa pè wá tá a gbèjà yín tán tá a bá gbèjà yín tán tá a jà fún yín tán ẹ yọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ wa tó jẹ́ pé ìbò àwọn tí ò jà fún yín ọ̀dọ̀ wọn lẹ́ẹ̀ mórí lọ ẹ rí pé omi ti tán lẹ́yìn ẹ̀dá rí gbà tó o ti choose ẹni tó fẹ́ orí bó ṣe ń disgrace ẹ̀ ta ẹni tó choose yẹn ló ń disgrace ẹ̀ because you choose wrong person torí àtẹnujẹ you choose wrong person because of the service interest nítorí lálàńlá òbò o choose wrong person torí ní lálàńlá bẹ́ẹ̀ ń tẹ́ fi choose ẹ rí pé wrong person ló choose wá wo bó ṣe fi gbèsè ayé ẹsẹ̀ lẹ́yà ṣíọ fíù kọ́ńkọ́ jábẹ́lẹ́ bó ṣe jẹ́ nìyẹn ṣé ká ti ní kíní lẹ̀ tẹ́lẹ̀ ó dẹ̀ yín láàmú ìwọ náà ní fírídọ́ọ̀mù ìwọ olórí kejì á ní fírídọ́ọ̀mù olórí kìíní á ní fírídọ́ọ̀mù gbogbo àwọn èèyàn tó wà lẹ́yìn odi tó jẹ́ lọ́ọ̀yà tó jẹ́ adájọ́ tó sá lọ àwọn ọmọ yín tó kàwé gbogbo wọn wà lé wọn ti ní fírídọ́ọ̀mù àti lè ṣe anything àwọn tó jẹ́ journalist láàrin àwọn ọmọ yín everybody wọ́n wálé àwọn àrẹ mídíà ni wá ẹ wo gbogbo wa yẹn àwọn náà máa ní company radio station iṣẹ́ ní kálukú máa continue èmi ò ní di ipò ọba mi ní di ipò gómìnà mi ní di senator n tí mò ń ṣe ò lè paradà mi ò ní tèmi ní kẹ́ ẹ má dì mí lọ́wọ́ n tí ì ṣe lọ n tí èmi ń ṣe ẹ má dì èmi lọ́wọ́ ọ̀nà tèmi ni so orí tèmi ò jẹ́ senator orí mi ò jẹ́ rep ọ̀nà tèmi rè ẹjọ́ ni ibi ọ̀nà tèmi lẹ́jọ́ ẹjọ́ wẹ́wẹ́ ṣé gbogbo àwọn ọmọ yín ò ní wálé tẹ́ mọ̀ fowó ra iṣẹ́ ẹ mọ̀ fowó ra gbá sówó tó wá wà lẹ́yìn odi sáwọn ọmọ yín ò ní kó wálé ẹ wálé ń ṣe Yorùbá nation yọ̀bọ̀yọ̀bọ̀ ẹ wálé ń ṣe no ẹyin onítìrí dàrí wa rí ẹyin nígbà tó ti dé ó sẹnu bí ẹnu áyán ó sẹnu fẹ́lẹ́fẹ́lẹ́ bí gbà wàrà ẹlẹ́dàrí wa rí ẹyin ọmọ pẹtísàn kan gbà tó dé níbi wọn tó yẹ pé òfin pẹtísàn tó ṣe òfin káṣí owó dá rìtọ́ọ̀nù ẹ lọ wá fídíò tó ṣe ó tẹ̀ ti dìlítì gbogbo ó ti dìlítì nígbà tó ti gba tí ó gbà ó ti dìlítì gbogbo ẹ̀ fídíò yẹn ọmọye èrò tó wà lórí ọmọye tó fi méèkì gbogbo àtọ́ invite ọmọye tẹ̀ fi méèkì gbogbo yín lẹ invite ẹ̀ gbogbo yín ìpátá lẹ invite woman ni mo fi máa ń sọ fún pé tínú ẹ bá ń dùn lẹ́ni tí wọ́n bá ń gbé ẹ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ wà kí ẹ fù tó ò bá sọ́ra àwọn náà máa jọ ẹ mọ́lẹ̀ láti wà tẹ́pẹ́ téèyàn bá ń sàmí tó ń kì mí tó ń sàmí mo kàn máa yín mú ni ẹni ológo yẹn máa mi ni ìyá mi ni tẹ́ni ọmọdógo mọ́mì mi àǹtí mi ni mọ́mì mi ni irọ́ ló wà ń di èmi bílífù ni máa yín mú sí yín pàkọ́ tẹ́ bá ń ṣe gbogbo yẹn ni ayín mú ẹ mọ́ sàmí jáde ẹgbẹ́ orílẹ̀ bọ́ lẹ́nu mọ́tò ẹni tẹ́ bá gbé sókè lẹ́nu nítorí tó bá ṣe mistake lẹ́lẹ̀ mọ́lẹ̀ pọ̀ torí èmi sì mọ̀ pọ̀rọ̀ ẹnu mi ò dá ó lè ṣe pé màá kàn yín lówó lọ́la lèmi ṣe súnmọ́ yín tí mi ṣe bọ́tọ́bọ́tọ́ torí pé mo mọ̀ pé mo lè kàn lówó lọ́la mo lè sọ̀rọ̀ tó máa bí ẹ nínú so mo á tètè máa gbé ẹ sí máa tètè máa gbá ẹ sí díẹ̀díẹ̀ ó lè ṣe pé tọ́ọ̀nù fámílì ẹ àbẹ̀wò èèyàn tí wọ́n máa nífẹ̀ẹ́ sí lọ́rọ̀ máa kàn lọ́la èmi ò ní fi gbòṣe gbòólé mi í ṣe gbòólé bẹ́ẹ̀ ni àsàmàrégè pé kí n rọ̀rọ̀ kí n má lè sọ èmi ò láyé bàbá mi ní lágbájá mọ̀mọ́ mi ní lágbájá sísítà mi ní lágbájá ẹ jẹ́ kí n tijú pé ìyá ìtira ẹ̀ fún mi láyé táǹtí ẹ̀ bá ti ṣe tí ò dáa nínú Yorùbá nation á sọ parẹ̀ bíbọ̀dé ẹ̀ bá ti sọ tí ò dáa àwọn ò sọ tó bá jọmọ ìyá mi tẹ́ni lógun tí ò dáa máa fún lẹ́gba nínú Yorùbá yìí kò káyé tèmi òmìnira ni mò ń jà fún mi ò jíjà politician
òmìnira ni mò ń jà náà mo fẹ́ fọ̀lú mọ́ ọwọ́ ní kí n máa ṣe egbò kan egbò lé èèyàn kan lè yan tèmi kí ló kàn mí pẹ̀lú pé èèyàn kan lè yan tèmi èmi ṣe that's why tí mi ṣe níbẹ̀ ṣe róṣóróṣóróṣó torí ó lè bọ́ ọ lọ́la ó lè dọ́dọ̀ tiẹ̀ lọ́la pé fẹ́mi ẹni tó nífẹ̀ẹ́ sí yẹn tó bá wà lọ bá ibẹ̀lẹ̀ tí wàá rẹ̀wẹ̀ sí pé tẹ́ni má bínú ní sọ ẹ má bínú mà ẹ má bínú sà ara lé yín ló jẹ̀bi o ara lé yín ló jẹ̀bi o ẹ tètè sọ fún kó bọ́ta tí bá wá pariwo tí ò bá bọ́ta yóò jìyà bọ̀ tó bá bọ́ta ó lè ṣèfù ẹgbà ẹ̀ ṣùgbọ́n gbà mo pariwo fẹ́ni tẹ́ ẹ nífẹ̀ẹ́ bọ́ọ̀tọ̀ sọ̀rọ̀ bọ́ọ̀tọ̀ sọ̀rọ̀ bọ́ọ̀tà kò sọ kó olówó mọ̀ ń pa ẹ̀ bọ́ọ̀tà o mò ń sọ pé kó o bọ́ọ̀tà o ó ṣe bí ó fetí kọ́ àbí kí ni máa ń pè é ó ṣe tí kọ́ mi ò mọ bó ṣe máa ń pè é Yorùbá ó fetí kọ́ kò dáhùn bóde láyé o tani babaláko anybody kan ò lè ní pé kó jáde babaláko anybody kan ò lè ní pé kó bọ́ síta nílé ebo o ò lè bọ́ ta àlàyé òṣìwò ló rẹ́dì láti ṣe bí wọ́n gba wájú bí páwọn ló fẹ́ sínú ilé bí páwọn ni ìyàwó gan-an wàhálà àwọn ìyàwó ológo òpọ̀ tó lé láyé bóde o bọ́tọ̀ wá sọ̀rọ̀ o tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀wọ̀ gbogbo àwọn tó ń gbèjà ẹ̀wọ̀n ọ̀sẹ́ni kankan tí ó rí mi múnú wọn o torí èmi ó àjàmọ́ má làlẹ́ bí Ṣàngó ni mí o Ṣàngó ni mí mò ń kìlọ̀ fún yín o bí bá bẹ̀rẹ̀ tèmi èmi ò ní mú níbi pẹlẹbẹ o mi ní mú níbi pẹlẹbẹ o òkè ní ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ tèmi mo kìlọ̀ fún yín tó ẹ sọ fún wọn kó bọ́ta ẹni kó stop ìjà tó ṣẹlẹ̀ ẹni kó stop wàhálà tó ṣẹlẹ̀ ẹni kó stop gbogbo nǹkan tó ń dàrú yìí ohun tó ń dàrú yìí ò nìkan ló lè stop ẹ kìlọ̀ fún ẹ sọ fún o bọ́ta o ẹ wá túlẹ̀ o ìjà ti ń dàrú o ó fi etí palaba ok ó fi etí palaba ok wọ́n kọ́ Yorùbá náà fi etí palaba mo pariwo bàbá mi Frankie àbí akígbe títí ẹ wá dan tó wà lẹ ẹ wá tún tò wàhálà tó wà lẹ ẹ wá tún tò nǹkan yìí ń dàrú ẹ wá tún tò ohun tó ń dàrú yìí ń dàrú o ẹ bọ́ tẹ wá tún tò kí ni ń dàrú tí bá bẹ̀rẹ̀ mi ò ní dúró o tẹ́bi bá bẹ̀rẹ̀ tèmi mi ò ní gbọ́ mọ́ o mo mà pariwo kí ló tẹ̀ wá ń bú tẹ́ni ọmọ ológo tí mo ti kígbe fún ìfọ́dídé oṣù mẹ́ta tí mo ń pariwo oṣù mẹ́ta kínní láti February ni mo ti bẹ̀rẹ̀ February 2022 February 2022 ni mo ti ń kígbe fún yín ẹ mú mi ní mú nísàlẹ̀ o ẹ̀yin lè rò pé ẹ láṣìírí tó kípo ẹ láṣìírí gbogbo fúnra yẹn ọwọ́ tèmi ló ń jáde sí lójoojúmọ́ o èmi ní fọ́mátì gidi mo láwọn ìfọ́mátì ayé gbogbo ń tẹ̀sí pátá wọn sọ fún mi wọ̀lẹ́ gbogbo ń tẹ̀sí pátá yóò dọwọ́ tèmi mi ì tí ì rí bẹ́ẹ̀ bá yọ sófin ìwọ́rò pò ń yọ só ni èmi á yọ gbọ́ fùú bó o ṣe ń yọ só lèmi yọ gbọ́ o tẹ́ni have you lived with a politician before you are very intelligent with the way you analyse mi ò kúkú sí pẹ̀lú politician Basiru èmi ò kúkú sí pẹ̀lú politician the reason is that tó o bá dúró lórí òtítọ́ òmìnira ojoojúmọ́ ni Ọlọ́run máa kọ sí ọ ìwọ tó o bá jẹ́ ẹni tí ìbá parọ́ fún yàn ayé lè máa wò pé ó ti máa ń bínú jù the reason is that tó o bá wà lórí òtítọ́ ẹ tó o bá ń sọ òtítọ́ ayé ò ní fẹ́ kó sọ inú á dẹ̀ máa bí ẹ tó because a máa bá bínú jáde mi ò sí pẹ̀lú politician lóòótọ́ family ìyá mi lè ti ṣe politician rí but mi ò yẹn ẹsẹ̀ máa Fọlábí yes tí mo dẹ̀ gbọ́dọ̀ wọn but èmi ò bá wọn mi ò mọ̀ ń pa nǹkan tí èmi sì kéré díẹ̀ mo gbà yẹn so I know nothing about the politics so but mo wà nínú but kì í ṣe yẹn ìyẹn kọ́ ó dà pé bóyá mo lọ sí college of education yẹn ìyẹn kọ́ Ọlọ́run kàn fún èmi ní ẹ mọ̀ ọ̀tọ̀ ní iṣẹ́ oníṣẹ́ ọ̀tọ̀ ní iṣẹ́ ènìyàn ìwọ tó bá ń ṣiṣẹ́ oníṣẹ́ ènìyàn ò lè ní ọpẹ́ bìkọ́ sáré wá jáde tó bá jí ọ̀nà rẹ àǹdẹ́ tó tún wá ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn ó ò ní máa sí ẹjọ́ dá ẹjọ́ yẹn á máa lọ straight are you getting it ẹjọ́ yẹn á máa lọ straight ó ò ní jẹ́ ẹni tó jẹ́ pé ó ń gbẹ̀bí fáláre ó ò ní jẹ́ ẹni tó dún ó ò dẹ̀ ní jẹ́ ẹni tó jẹ́ wípé ẹyin kó o máa fi ọ̀rọ̀ sí egbò kan egbò lé no
o ò lè máa fi ṣe gbólé o gbúdọ̀ máa dá ẹjọ́ yẹn balance nínú iṣẹ́ lọ́ọ̀yà ó mọ̀ yọ jáde bẹ́ẹ̀ nínú iṣẹ́ ọlọ́pàá yóò mọ̀ jáde bẹ́ẹ̀ nínú iṣẹ́ àwọn intelligence àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ yóò mọ̀ jáde nínú iṣẹ́ tó bá ń bọ́ lọ́rùn rìn ní gbogbo gbà ìmísí Ọlọ́run á máa ṣiṣẹ́ nínú ayé ẹ̀ ìmísí Ọlọ́run á máa tọ̀ ẹ́ lẹ́yìn ṣùgbọ́n wà ní mímọ́ má dúró níbi tí wọ́n bá ti ń ba lé ènìyàn jẹ́ ẹjọ́ kíjọ́ tó bá ti dúró ń bẹ̀ mo máa ń pẹ́ tí n bá ti jókòó níbi tí wọ́n ti ń ba èèyàn jẹ́ tí mo wà bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ ba lé èèyàn láti gbé èèyàn wálẹ̀ tí bá bá wọn dá sí jọ́nà ní kí ọ̀tá mi kó wálẹ̀ ní kémi fúnra mi wálẹ̀ ṣùgbọ́n tí mi ì bá sí níbẹ̀ tí mi ò bọ́yàn bá yé èèyàn jẹ́ rí láṣẹ Èdùmàrè mi ò ní wálẹ̀ gbogbo bí ọ̀tá bá ṣe ń gbógun tó màá máa lékè ni because àdàbí tí bá ti bá wọn wà bẹ́ẹ̀ ṣùgbọ́n tí mi bá ti sí níbi ìbàjẹ́ nǹkan mi lè wà èèyàn lè ṣe mistake kó ṣe àṣìṣe kó bínú kémi gan bínú my own is to correct òmìnira ni mò ń jà fún kì í ṣe òmìnira nídìí láti correct èèyàn òmìnira máa ń gba ẹ̀gbin ó dẹ̀ máa ń fúnyàn ní second chance do you understand ó máa ń fúnyàn ní second chance tí èèyàn kan bá ṣe àṣìṣe ẹ try láti pè é wálé ẹ wàásù fún ẹ advice ẹ but ẹ bá lẹ fẹ́ pa ẹ ti lé mi èyí náà ẹ dìde òmìnira ni wọ́n Nàìjíríà lẹ́sìn wà tẹ́ bá sì ń plan àti gbé èèyàn wálẹ̀ tẹ́ bá rí pé tó tẹ́ nìyẹn ń jà tó ní agbára tó wà yìí gà láti jà tẹ́ wọ́n plan downfall ẹ̀ jàjọ òmìnira nìyẹn ìyẹn mi pé tí ń ṣe ọ̀tẹ̀ yẹn ló máa tẹ̀yìn rí tẹ́ bá sọ pé fẹ́ gbé wọnú Yorùbá ń lè mí kọ̀ ó dẹ̀ ní rísì tí mo fi dúró lórí wípé mo rí ìmísí yẹn do you know ọmọ ìgbà náà nígbà tí wọ́n mú olórí kejì gbà yẹn mo rí gbogbo bí mídíà ṣe ṣe ó lè ta many people lára but wọn ò ní action pé kán jáde síta kán máa sọ̀rọ̀ kán máa lọ jáde kán rányàn jáde kí wọ́n máa tọpinpin pé kí ọ̀nà wo ni ọ̀nà àbáyọ mo ní action ara ta mí àsàbíyamọ mi ì ní lè sùn mi ì ní lè wọ ẹ wo bí mo ṣe máa ṣe prayer láàárọ̀ máa jáde lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ ìgbà mi ẹ̀mẹ́rin máa jáde ní aago 6 àárọ̀ làkọ́ máa gbé prayer jáde tá máa kọ́ sàdúrà tó bá tún ti ṣe díẹ̀ bíi 12 máa ṣe program tó bá tún ti di ọ̀sán mo tún bọ̀ wá tanu tó bá tún ti dálẹ́ mo tún bọ̀ wá tanu òru máa tún sọ̀rọ̀ mi ì sùn ìgbà mi bí orí program bẹ́ẹ̀ ni màá ti máa sùn ara yẹn ń ta mi bẹ́ẹ̀ ni mò ń wá gbogbo ọ̀nà àbáyọ pé lọ́ọ̀yà mo máa gbé boyfriend mi máa gbé lọ sí ọ̀dọ̀ lọ́ọ̀yà máa pè pé dákun ọ̀rọ̀ sọ́dọ̀ lọ́ọ̀yà àgbà a tún lọ lé ìyẹn tún lọ síbẹ̀ a tún dààmú lọ bá lọ́ọ̀yà àgbà báwo ló ṣe ń ṣẹlẹ̀ a tún gbọ́nà ọ̀nà wo lọ́nà àbáyọ màá tún pè bẹ̀rẹ̀ Sunday yẹn èkejì olórí kejì kí ló ń ṣẹlẹ̀ lápá abẹ yẹn kí ló tún wí bí kí ló ọ̀pá àbọ̀nà tún wà ibo náà tún sọ ti ń fi wọ́n lẹ̀ sápá abo ni mi ì ní lè sùn tó yẹ pé ẹ̀jẹ̀ ó jáde lójú mi gbà tí mi ò lè sùn pẹ̀lẹ́kún ara wa ń tọ àwọn onílára ibi tó gun ti dẹnu nínú meeting síwọ nìkan ni gbogbo àwọn lára ń ta mọ́ wò pé ṣé ó di pé wọ́n bá dìtẹ̀ mọ́ mi ẹ máa rò pé àti boyfriend wa kékeré tán kúrúbìlì sí làwọn náà bá wà ń bẹ ọ̀rọ̀ tí mo wá wò pé sọ́ọ̀ṣẹ́ meeting lórí mi ni tán dàbò mi jọ́nà mi àwọn náà láksàn gbogbo èèyàn kankan ní kíní kan láksàn mi ní kẹ́ ẹ má ṣe náà bá nítorí tèmi náà ṣe fẹ́ dá àwọn ọmọ padà náà ṣe dá kí ni èmi ní agbára láti pe lọ́ọ̀yà kíní pe lọ́ọ̀yà kejì èmi mo kó wọn wá sáàrin yín kò sí kankan nu yín tó mọ̀ wọn wá ìtẹ́wá ní mo tún wá dúró pé tó ipẹ́ ẹ ti yàn pé ó yá àwa làá bá wọn sọ̀rọ̀ ó kì í jẹ́ kí n fi wọ́n lẹ̀ ọ̀tí yín omi ìpè tí n bá ní ìbéèrè láti bí wọn pẹ̀lú àwọn ọmọ tó wà lábùjá kí n má lè bí wọn àwa ni wọ́n yàn àwa náà ní ká máa lọ bá sọ̀rọ̀ torí àwa náà ní ká máa bá wọn sọ̀rọ̀ àwa náà kí ló dé náà bá bẹ̀rẹ̀ ogun yìí àwa náà ní ká máa bá sọ̀rọ̀ àwa náà ní pé ká máa ṣe níyà yẹn bẹ̀rẹ̀ báyìí àwa náà ní kíníkíní kan àwa náà ní ká máa bá wọn sọ̀rọ̀ láti mọ gbogbo information bó ṣe ń lọ gbàtán láwọn ọmọ kú tọ́ní kan ti kú ní àwọn ọmọ tí sista Kẹ́mi ìyá wa Kẹ́mi Olúnlọ́yọ̀ torí ìlé pè wọ́n sista ti dàgbà màmá Kẹ́mi Olúnlọ́yọ̀ tó dìde tó lẹ́nìkan ti kú nínú àwọn ọmọ yẹn ni mo bá fẹ́ kú sórí ibi mo ṣe gbé àwọn ọmọ princess tó kú yẹn àti Yọ̀mí ó yá mo send 100,000 ó yá Àbújá yá ẹ lọ síbẹ̀ yẹn ẹ lọ wo ẹni tó kú nínú àwọn ọmọ yẹn
gbogbo yẹn wọ́n láṣọ rẹ̀ ìfi wá ipò abára ṣe ń ta èmi tára ń bù mí tára ń ta mí tára ń bù mí gbà náà ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lára ń bù mí jẹ màá tún gbéyàn lọ sí Kútọ́nù ó yá ọmọ yìí ọ lọ Kútọ́nù ẹ lọ wo ohun tó ṣẹlẹ̀ information tèmi gbọ́ yẹn ẹ lọ fojú ajé ẹ lọ fi kò ní sọ tó bá fojú ẹ rí lọ àbófẹ tí ara ẹ gbọ́ lọ ẹ ó yàtọ̀ sí pé orí fóònù iye ò sínú pé kíní ìtara káláwọn náà ní ìtara gbogbo wọn mọ̀ fi fọwọ́sowọ́pọ̀ láàmú bọ́ sójú kan láàmú adúró lójú kan but àwọn ò fẹ́ dí yín lọ́wọ́ ìwọ tó ń ṣe wàhálà yẹn wọ́n fẹ́ dí ẹ lọ́wọ́ mú kíní yẹn kọ́mọ̀ fún wọn wọ́n á dí ẹ lọ́wọ́ mú báyìí wọ́n ò ní fẹ́ kó o ní ìgbésẹ̀ wọ́n ò ní fẹ́ kó o lọ àwọn òde ní tí wọ́n ṣe wọ́n ní tí wọ́n ṣe ń lọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ lórí ìyó onítìdí lọ́wọ́ tí mo ṣe ń bánu wọn tí mo fi sọ pé kò dáa leave that woman alone tẹ́ ẹ bá nírọ́ ló gbé dání you too ìwọ náà gbérọ́ dání iṣẹ́ tiyín dà ìwọ tí wọ́n bọ́ sórí social media tó ń jà fún yàn tẹ́ ń sunkún pé wọ́n fojú olóore gúngi ẹ̀dẹ̀ gbọ́ nínú ọ̀rọ̀ tí olórí kejì gan sọ wípé lóòótọ́ o wọ́n fún mi ní declaration letter pé mi ni mo fẹ́ lọ kà o ṣùgbọ́n èmi rí wípé ó fẹ́ set me up ni o ó fẹ́ set me up mi ìfẹ́ kó ó fẹ́ tàn mí wá sí Nàìjíríà láti wá pa mí pé kí ìjọba lè gbé mi that means ó fi lè lọ́wọ́ òun ló ní ìbẹ̀rù rẹ̀ pé òun ò lè wá kó ó fi tiẹ̀ ṣe náà ń pè yẹn ẹ̀yin ò wá ronú kó fìyẹn ṣe nìyẹn kò fojú olóore gúngi bẹ́ẹ̀ kò sọ wípé òun lòún lọlé láti lọ kà á kò sọ pé òun lòún bọ̀ wá kà á ó ní ìwọ ló máa ṣe gbogbo ẹ̀ ìṣètìsítẹ̀ ti ń gba owó security jáde ẹbí security ti wà ńlẹ̀ sẹ́pẹ́ tó máa lè defend gbogbo iṣẹ́ tẹ́ bá fẹ́ ṣe ó wá di 9 minutes ẹ wá ní ìjọba Nàìjíríà burú omi ò gbọ́rí lẹ́nu olórí kí jagunjagun máa sọ wípé ìjọba Nàìjíríà ní irinṣẹ́ burúkú lọ́wọ́ o ìjọba Nàìjíríà burú gan o ìjọba Nàìjíríà yóò dá o ìjọba Nàìjíríà gbogbo oníṣẹ́ tó wà lọ́wọ́ mọ́ tó dẹ̀ pé lẹ́yìn jagunjagun ọlọ́lọ́gùn ní ẹlẹ́ni gbogbo nǹkan tó máa ń bẹ̀rù eléyìí láòdù gan tó olú ìdí nìyẹn kálẹ̀ fìfọwọ́sowọ́pọ̀ bẹ́ẹ̀ lẹ́ṣọ́ ẹ̀ bá tiẹ̀ wáyé tẹ́ni tí bá fẹ́ take over lẹ́yìn yẹn ẹ̀ defend yìí ẹ ti ní gbogbo lẹ́tà lọ́wọ́ tẹ́ ẹ ti lọ fún gbogbo local government gbogbo state tó wà nínú ilẹ̀ Yorùbá lẹ ti mú lẹ́tà lọ gbogbo local government tó wà ń bẹ̀ lẹ ti mú lẹ́tà lọ àwọn ibi tí pọ́ọ̀tì yín wà ẹ ti lọ fún wọn ní notification letter pé ọjọ́ báyìí anytime la lè wá sọ́dọ̀ yín ẹ̀yin náà lẹ wá ń dí wọn lọ́wọ́ ẹ wá lé pé àwọn lẹ́nu ẹ̀yin ilẹ̀ bọ́ta tẹ́ ẹ ní rárá o nǹkan tó ń sọ yẹn àṣẹ ló ń sọ o àṣẹ ló ń sọ o ọ̀rọ̀ tó ń sọ yẹn o ẹbẹ́ gbọ́ tí onípẹpẹpẹ ń jáde reclaiming tẹ́ ẹ bá lọ tán bá ka yín akúpá ìwò lẹ́ ń ṣe ẹ bá wa bèèrè lọ́wọ́ ẹ̀ pé àwọn ọ̀gá tiẹ̀ kí ló gbé jáde tán ṣàṣeyọrí lórí àṣeyọrí wo náà ní wọ́n lulẹ̀ lẹ́kìtì wọ́n lulẹ̀ lọ́sùn ni gbogbo ọ̀nà náà ti ń lulẹ̀ wọ́n tún lulẹ̀ lẹ́nu lọ́bẹ̀ tó tún yìnbọn pa lára àwọn ọmọ wọ́n tún fẹ́ mí àwọn ọmọ ọlọ́mọ ṣe tutù èwo lẹ́yìn gbé jáde tẹ̀ ṣàṣeyọrí lórí ẹ̀ ó sàtì ẹ̀ ń sè kó gbé kan jáde ó lọ bẹ́ẹ̀ ó tún lọ mú lẹ́tà lọ kò sẹ́nìbọ̀dì tí wọ́n pa wálé ẹ̀yin náà lẹ́ ń pláàni aburú ẹ̀yin lẹ́ ń rí pò lórí Yorùbá nation kiri tán ẹ̀yin náà lẹ́ tún ní kékan lọ arrest wọn láti fi kó bá wúmà yìí ọmọ tán pàǹjò ní ẹ ṣe láti sọ pé kán fi kó bá ní nígbà tí wọ́n bá gbé jáde ẹ mọ̀ọ́mọ̀ gbé rálì yẹn jáde torí emergency rally ni ẹ gbé jáde sódà tán bá ti pààyàn kan ẹ ní wọ́n máa pariwo pé ṣe bí reclaiming rẹ náà nu gbogbo sẹ́tẹ́ pé mi ti mọ̀ pé mi ti ba aṣẹ yín jẹ́ Ọlọ́run kẹ́ ẹ tó pààyàn mí lẹ́nìí màá tó bàjẹ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe ni mò ń bàjẹ́ èmi mo wà ń di ọ̀rọ̀ yín láyé yín fi rún Ọlọ́run èmi ni tẹ́ ẹ̀ bá mẹ́rin tó wà ń di èmi ni mo wà ń di ẹ̀ gbogbo plan yín èmi ni mò ń bàjẹ́ wàlẹ́ èmi ni iṣẹ́ tí mo ti ṣe sẹ́yìn yẹn odi Jẹ́ríkò tí mo ti wó palẹ̀ ni kò sí nǹkan kan mi tó lè gbérí kò sí plan mi tẹ́lẹ̀ plan lórí woman yẹn kò lè work out mọ́ bẹ́ẹ̀ bá ṣe ń gbé wọ́ èmi máa bá yín yí dànù torí ń tẹ́ ẹ fẹ́ ṣe nìyẹn sódà tẹ́ ẹ ti pariwo ẹ ti lo gbogbo agbára yín láti gbé woman yẹn wálẹ̀ ẹ tún wá lọ pé káwọn ọmọ ọlọ́mọ ẹ tún fi ẹ̀mí ọmọ ọlọ́mọ kan ẹ tún fẹ́ mi ṣòfò torí wípé ẹ sáfẹ́ bá sí ọwọ́ ẹ̀dẹ́ pé kán lè reclaiming rẹ̀ tó ń ṣe náà kọ́ nìyẹn reclaiming ṣe bẹ́ẹ̀ ẹ máa rí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n láti gba reclaiming ṣe wọ́n láti reclaim ni wọ́n láti gbèkó kiri kan láti fi plan Ọlọ́run wá jù yín lọ Olódùmarè jù yín lọ akọ́dá ayé jù yín lọ
àṣẹ̀dá ọ̀run jù yín lọ gbogbo ìdílé Jésì ọmọ Mèrí jù yín lọ àwọn alálẹ̀ ò gbà fún yín torí ó tẹ̀lé yín alálẹ̀ kankan kọ́ ló ṣépè fún yín ẹ̀yin lẹ ṣépè fúnra yín torí ìmọ̀ta ẹnìkan àọ́lẹ̀ kọ́ ló ṣépè fún yín ọ̀dàlẹ̀ gan láọ́lẹ̀ pàlú àọ́lẹ̀ náà dalẹ̀ ó dalẹ̀ kò lépè lẹ́nu ẹ̀yin gangan lẹ ṣépè fúnra yín ojú ẹ gbé wá kò ní gbọ́dàlẹ̀ ẹ̀yin gangan lọ dalẹ̀ tó wà bẹ́ẹ̀ tẹ̀ ń dara yín nílẹ̀ fi mú yín ẹ̀yin lẹ ń dalẹ̀ nìbọn ṣe ń bá yín ẹ̀yin lẹ ń dalẹ̀ tẹ́pẹ̀ ṣe ń pa yín ẹ̀yin lẹ ń dalẹ̀ tí mọ́tò ṣe ń kọlù yín ẹ̀yin náà lẹ ń dalẹ̀ ọ̀dàlẹ̀ nìyín ni wọ́n fi yín ìbọn tí wọ́n fi ń wọlé sí náà ẹni pé ẹ̀yin lẹ ń dalẹ̀ ẹ̀yin gangan lọ dalẹ̀ ẹ̀yin lọ dalẹ̀ ọmọ Yorùbá wọ́n máa ṣoògùn fún yín ẹ máa lọ dóbò láti dì wọ́n máa ṣoògùn ayẹta fún yín àti ìfúrọ̀ lẹ́yìn yóò ti mọ lẹ́tì mọ ọrùn mọ́bìnrin ẹ̀ẹ́dẹ̀ rún mọ́bìnrin tẹ́ ẹ̀ tó lọ sójú ogun ẹ wá dìbò ní báyìí ẹ̀yin lẹ́ ń dalẹ̀ kẹ́ kọ́ sí dànù ẹ̀yin gangan lọ dalẹ̀ ọmọ Yorùbá kò sẹ́ni tó ṣépè fún yín Fúlàní ti rí i pé ìlara ló ṣe yín ojúkòkòrò lé owó ló ba yẹ yín jẹ́ owó tẹ́nìkan tẹ́ ẹ rí gbà yẹn ẹ nífẹ̀ẹ́ kẹ́lómi ìgbà mọ́ tẹ́ ẹ bá ti ń báyàn ṣe kinní kan wà nú ayé yín tó tún pa yín kú lọ ọ̀tá mi ni ọ̀rẹ́ ọ̀tá mi ni ó ń pa yín lẹ́yìn tẹ́ ẹ̀ ń jìjàgbara Fúlàní ò dọ́dọ̀ yín o Fúlàní ò débi tẹ́ wa wọ́n ń wò yín gan fi yín rẹ́rìn wọ́n ò ṣoògùn kankan Ọlọ́run wọ́n ṣe hàntú wọ́n da èdì àwọn téèdì wọn ò mú ìsídà kan fi mú ajá kan fi mú ewúrẹ́ kó wọ́n á dì wọ́n síra wọn kò ṣe mẹ́mi èdì wọn ò ṣe dọ́dọ̀ tèmi torí mi ò rí pé ó sọ ògùn kó ò dé dọ́dọ̀ tèmi èmi sùn